torí nothing ni ògùn dáràn kan kò ìtàn olówó. Ẹ káàbọ̀ sà. Ilé ní. Yes sà. Ẹ ṣé sà. Èyí ni wọ́n lè béèrè mi. Bẹ́ẹ̀ni sà. Mo ti wá bíbá iná lánàá. Àmọ́ wọ́n ní ẹ sin àlejò jáde kó dẹ̀ máa pẹ́. Yẹ kí n wí kí n tètè wá lẹ́yìn mi. Yes sà. Bẹ́ẹ̀ ṣe ń wò mí contractor ni mi. Engineer, so a máa ń gbaṣẹ́. Mo wá níṣẹ́ kan tí mo fẹ́ gbà lọ́dọ̀ ìjọba. Ẹ dẹ̀ mọ̀ pé iṣẹ́ tó bá ti jẹ́ iṣẹ́ ìjọba àwa tá a máa ń dù àpọ̀. Mo wá wò pé ọgbọ́n wo lèmi náà lè dá tíṣẹ́ yóò fi bọ́ sí ọ̀dọ̀ tèmi. So ó kún kan ló ṣe pàtàkì. Ẹ rọ́rọ̀ yìí kẹ́ ẹ tó sọ̀rọ̀. Ètùtù lẹ́gbẹ̀ẹ́. Ok, ètùtù. Sọ̀rọ̀ mi yé. Mo gba sinapu 4. Ok. Obì olójú 9. Ẹ wá 9 rẹ̀. Olójú 9. Olójú 9. Ẹ wá gbìyànjú. Ẹ wá ibi tẹ́ ẹ bá ti lè rí owó agánrán. So jẹ́ 200. Agánrán 2. Páṣù ni o. 2. Ok. 200. That is 40,000. Ok. Ẹ fi 5 million lé. Ló bá tán. Sá. 5 million. Kí lẹ pariwo sí? 5 million. Ìṣẹ̀bẹ̀ ǹjẹ́ ilé ń wá kọ́ńtíráàtì lọ́dọ̀ ìjọba. 5 million. Kò lè wọ́ọ̀kì. 5 million. Because contract that ń sọ̀rọ̀ rẹ̀ yóò tó 5 million. Contract we wan do is just 3 million naira. Kákan ṣe nǹkan kékeré. Kàn fẹ́ fi wo bá ṣe bí iṣẹ́ wa ṣe wà òkè sí ni 3 million náà ni. Ó dà. Ẹ mú 3 million náà wá. Kí n kó gbogbo 3 million wá. Sá, like kí n kàn gbowó àtọwọ́ sí àtẹ̀rẹ̀ gbogbo ẹ̀ kí n kàn kó 3 million. Kí mo fẹ́ fi ṣiṣẹ́ kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe ẹ̀sà kò lè work sá. Ṣé orin rò pé ẹ mọ yìí tí tó bá jẹ́ pé 3 million náà lẹ́fẹ̀ẹ́ gbà bẹ́ẹ̀ ṣé ẹ̀yin ò mọ yìí tẹ́ ẹ gbà ní bẹ́yìn bá ti rí léyìí gbà lọ́wọ́ ìjọba nísìn àyín ní àmọ́ gbéṣẹ́ fún ẹ fi léyìí ń ra ẹ fi ṣe foundation ṣé tẹ́ ẹ mọ gbà nù ẹ ṣe ń tù ẹ gba gbogbo owó no. 2 million.